Dr. Omolara Akanke ọmọ alákejì obi ara kémọ̀jò májòjò lọ́fà ìpè owó mo pè ọ́ ìpè ọlá akíkanjú omi Àbíkẹ́ aya Adéyẹmí ọmọ Fálétí Àbíkẹ́ ṣe ibi ìran bàbá rẹ̀ ọmọ Akíndíyé. Àbíkẹ́ ti gbàràdà Àbíkẹ́ ti gbàràdà Àbíkẹ́ ti gbàràdà Àbíkẹ́ ti gbàràdà ó gbàràdà lọ́wọ́ alára Àbíkẹ́ ti gbàràdà ó gbàràdà ó ṣàmọ́dún Àbíkẹ́ ti gbàràdà ó gbàràdà ó pèrègèdè Àbíkẹ́ ti gbàràdà. Dr. Omolara ọmọ alákẹjọ bí ọmọ oró lọta ọmọ àṣẹrẹ tí mo mi ní kíkan ìsàlẹ̀ oró wọn sí mọ́dún yùgbà báyìí sí ó bá wa ní ẹ̀gbá mọ́ ní sábì ọmọ agbóngbò àkàlà ọmọ erin jogún ọlá òògùn gbé báyìí ilé ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀ báyìí ilé ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀ àwa ọmọ Ẹ̀gbá ló máyé jẹ́ àwa ọmọ Ẹ̀gbá ló máyé jẹ́ ilẹ̀ wí. Ẹ̀gbá ilé ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀ Ẹ̀gbá ilé ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀ àwa ọmọ Ẹ̀gbá ló máyé jẹ́ àwa ọmọ Ẹ̀gbá ló máyé jẹ́. Dr. Omolara ọ̀yáyáyáyá rẹ̀ mo mọ̀ ọ̀yáyá mo mọ̀ wo wọn ti ká máa rojú gbòòrò. Àbíkẹ́ Dr. Omolara obìnrin bí ọkùnrin obìnrin tí ń ṣiṣẹ́ takuntakun ọlọ́gbọ́n olóye ni ọmọ Fálétí aya Adéyẹmí tí bá ti gbé Dr. Omolara orí mi á sì mọ́ wú Dr. Omolara orí mi á sì mọ́ wú ara mi á mọ́ yá gágá obìnrin tó kàwé mọ̀wé olóye púpọ̀ wọ́n kàwé di lọ́yà di barista lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n tún kàwé di dókítà alábẹ́rẹ́ ìyẹn nílẹ̀ Amẹ́ríkà. Àbíkẹ́ aláṣẹ àtolùdarí Twins Kenyans LLC èyí tí ń bẹ ní Atlanta Georgia USA aláṣẹ àtolùdarí Twins Kenyans Nigeria Limited ìwọ náà ni ọmọ Ẹ̀gbá mọ́ Lísàbí ọmọ agbóngbò àkàlà àyà rere nílé ìjìbàdé Adésọjọ́ Olúwọlé Adéyẹmí ni mò ń ké sí àmọ́ bí ọjọ́ àrẹwà obìnrin tó níwà obìnrin tó lẹ́wà èyí fúnjọ́ èyí mẹ́nu kú àrùndínlọ́gọ́ta mọ̀rẹ́ Àbíkẹ́ owó màmá Olúwatóbi lọ́ba táyé lólú màmá Olúwatóbi ìsìn ọmọ Kẹ́hìndé màmá èjìrẹ́ èjìrẹ́ ara ìsòkù ẹ̀dúnjọ́ bí ọba ọmọ tí ṣeré orí igi rétérété òbẹ́kìsì gbẹ́gẹ́sẹ́ èjìrẹ́ fẹsẹ̀ méjèèjì fẹsílẹ̀ alákìsà wọ́n sálákìsà àdónígbà aṣọ wíníwíní lójú orogbo èjìwọ̀rọ̀ lójú yẹ màmá Olúwa ti ìdòmí ìdòwò ògùn Àbíkẹ́rẹ́ létí màmá Tani Tolúwa kò sí Àlàbá òkè ó wá ní fojú sunkún àwọn ọmọ rẹ̀ lápọ̀ Ọlọ́run ọba ó ní
wà ní fọdún èyí ṣá àṣemọ́ ọ̀nà kì í dí mọ́jọ́ ọ̀nà kì í dí mọ́ òórùn ọ̀nà rere ò ní dí mọ́ lápọ̀ ọlọ́run ọba àbí kẹta àbí nílé rẹ̀ o àbí nílé rẹ̀ ó ti léèrè wá ọmọ ṣàfárù jìnnà dísà o bàbá dáadáa tó ṣe bẹ́ẹ̀ tí ó bá wá gbélé ayé mọ́ kídùn wa kó fọ́ọ̀rù kẹ́ bàbá rẹ̀ ọmọ Fátímọ̀ Fọláṣadé o ìyá dáadáa ti bẹ́ẹ̀ ní Edmonton Canada àbúrò Basira Takínọlá o aláṣẹ Ramseed African Store èyí ti bẹ́ẹ̀ ní Brampton Ontario Canada ẹ̀gbọ́n Lámìlẹ̀ èèkàn ní Edmonton Canada ẹ̀gbọ́n Láìdé ní Atlanta Georgia USA àwọn Dr. Adéwùmí Ṣọ̀kan ní Atlanta USA àwọn Dr. Láwùmí Ṣèmúrẹ́ ní USA àwọn Abíọ́dún bèbè mọ̀mí tèmi ní Nàìjíríà máa jẹ́ ní kòjòkòjò Àbíkẹ́ ọdún ẹ̀ lóde tá a wá bá ọ ṣe Dr. Omolara o wọn ò mọ̀ dédé mọ́ pẹ̀lú ìrẹ́ gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀ ní Twin Square Hands Atlanta àti ti Nàìjíríà gbogbo pátápátá lọ ní ìwà wọn kí ọ wọn ló nínú rẹ ní ọ aláyé rẹ ọ̀gá dáadáa ọ̀gá tó mọ̀ tọ́jú ọmọṣẹ́ wọn ní àdùnnú bá rìn o àdùnnú bá tán àdùnnú bá rìn mọ́tò ṣì wọn ló ní wọ́n ṣe wọ́n ní mo bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ìlú ọba ìṣà ọba ìdìbàjẹ́ Ọlọ́run ajíkí Ọlọ́run ajígẹ̀ ajá ni mo gbàgbé ẹni tó mú ọ̀rọ̀ tuntun Dr. Omolara ó yẹ nílé o òwò yẹ mo gbọ́ bí mo ti fẹ́ máa pè ní ẹ̀wọ̀n bàbá rẹ̀ pàníyàn ọmọ olówó dùn ó bí n bá wà wọnú pálọ̀ ọmọ bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gangan lọ ìwọ lọmọ bá dún ara wí o ọmọ ara rẹ̀ sà ọmọ múṣe ńlá ọmúgbọ ọ̀rọ̀ wọn rogun o lẹ́yìn òwò nímọ̀ ọdún ní ẹ̀mọ́ wẹ̀yìn lójú ogun dúdú lẹ́gbọ̀n pupa làbúrò nínú ilé àwọn bàbá rẹ̀ ni ọmọ rẹ̀ òwe o Dr. Omolara o lọ́mọ eléwé lọ́dọ̀ ọ̀gbà ìwọ lọ́mọ igi gàngànà tó yà láàrin ọ̀nà kẹ́ tó délé nínú ilé àwọn bàbá rẹ̀ ní ká tó délé igi dágore dẹ igi àti máa dèjì gba ilẹ̀kẹ̀ nínú ilé àwọn bàbá rẹ̀ ni ó mọ̀ pé igi dàgàgà ó má dayùn mẹ́rin ìdínlógún nírẹ̀sà nínú ilé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ni mo pé nírẹ̀sà o nírẹ̀sà o gbogbo ọmọdé nírẹ̀sà nílé nírẹ̀sà o nírẹ̀sà o gbogbo ọmọdé nírẹ̀sà nílé ọmọ olówó dúró Àbíkẹ́ bí n bá tún kì í ọ̀rá àpàbẹ̀ yẹn gbogbo ẹ̀ ló yé mi yékéyéké ọmọ olówó dúró máa jí mú dá àjífẹ́ gbèsè rẹ̀ o mo wù lákàtí òwú gbòǹgbò àtẹ́lẹwọ́ mẹ́wẹ̀ẹ́ wà lọ fi ń gbòye lówó lábẹ́rẹ́ ìjọ owó oníṣe kabẹ ni wọ́n nírọ̀rọ̀ àwọn ìmẹ́nu kúrò ní tara òwò ọmọ àtúgbà kí ọmọ àfẹ̀rọ̀ gbòye nínú ilé àwọn bàbá rẹ̀ tó bí Ọlọ́run mo fẹ́ òwú là kọ́dà o. òwú là kọ́dà o bí ẹ̀dọ̀wù ẹ̀ bèrè wo. òwú là kọ́dà o. òwú là kọ́dà o bí ẹ̀dọ̀wù ẹ̀ bèrè wo. alákejọ́ bí o. Àbíkẹ́ o Dr. Omolara o ọmọ Fálẹ́tì o ọmọ ẹgbẹ́ mọ́lísà bí ọmọ agbóhùnbàkàlà ọmọ eríjọ wọn la òṣìlẹ̀kùn palẹ̀kùn jẹ́ ọmọ àrídìògbò lójú ogun ọmọ máa jó méjì àjọgbẹ̀rún o má jọgbẹ́ ẹ̀kọ́ torẹ́rú nísìnyí ẹ̀kọ́ onísìnyí.
sí nìyàn ọba márùn níjẹ́ lóde ẹ̀pá gbogbo onídàájọ́ oyè mi yékéyéké olùbárà ọba ní àbúrà ọba ní ọ̀ṣìlẹ̀ ọba ní olówó dúró ọba ní alákì ẹ̀gbẹ́ kó sẹ́ńbẹ́ lálàáfíà ara ọba ní bàbá ń ṣe ọmọ yúnmú lọ́rọ̀ ókè o ìyọ̀mú lọ́rọ̀ ókùn àgbà tó bá ṣe yùmúyùmú ó sọ̀rọ̀ ó jẹ́ dókítà Omolara báyìí sí o. báwa ẹ̀gbá méjì ò ní já ara wọn níyàn bọ́kọ́ bá ṣe ní báyìí èkejì a sì mọ́ ní báwa ni ẹ̀gbá ti fọlájà wọ́wọ́ ọmọ àgbòjò lọ́wọ́ ogun ayọ̀ olúwa lé o àyà ti fàdé sọ́ọ́jì ńlẹ̀ máa dání kò jọ̀gbọ̀n jọmọ́ lọ́dún àyàwó ní kálẹ̀ àyàwó nílé olómi lẹ́fọ̀n bí ìrè àyàwó nílé àrọ́wọ́rọ́wọ́ níjọ́ alágbẹ̀dẹ mo bá rọwọ́ mọ́ tọ́lọ́kọ́ta láàdá ni ó mọ̀rọ̀ lọ́nà òkò wọ́n ní ẹ̀wà wà lágbẹ̀dẹ máa ló jẹ́ ẹ̀rín wa nínú ilé àwọn ọkọ rẹ̀ ní ìrèmọ̀kú níyàn ará akẹ́mọ̀sọ ìrèmọ̀kún ni wọ́n ọmọọ̀rọ̀ nírè nínú ilé àwọn ọkọ rẹ̀ ni ó mọ̀ kú ọdún Dr. Omolara o bó bá tún wù mí mo lè pè ọ́ ní barrister Omolara o kò ní rẹ̀ ọlọ́run bọ̀ níjẹ́ òde bí wọ́n bá wá bí ìyọ́pẹ̀ta nìkan ní ewì yìí kò mọ̀ wí fún wọn wípé èmi náà ní èmi ní àkẹ́kọ̀ọ́ ló kọ́ méjì àgbẹ̀níjẹ́ bó bá dò ní kéékèèké o kò sẹ́yẹ tó lè bá pàrọ̀ jẹ́ nínú èmi l'Akanke Chanter o ọmọ yìí dé àkọ́bíṣẹ́ sọ máa rójú ojú Ìjẹ̀bú ní ọmọ èrè níwà ó tún díjọ mi ó díjọ mi ọjọ́ rẹ̀ o.